kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ó ń ṣe àfọwọ́rá Àdìsá máa rògo àwọn ọmọ ẹ̀ tún jalè o ẹwà kó tilẹ̀ ta ọmọ lásán Àdìsá máa rògo ó ń yan kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ó ń ṣe àfọwọ́rá Àdìsá máa rògo àwọn ọmọ ẹ̀ tún jalè o ẹwà kó tilẹ̀ ta ọmọ lásán Àdìsá máa rògo ó ń yan kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ó ń ṣe àfọwọ́rá Àdìsá máa rògo àwọn ọmọ ẹ̀ tún jalè o ẹwà kó tilẹ̀ ta ọmọ lásán Àdìsá máa rògo ó ń yan kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ó ń ṣe àfọwọ́rá Àdìsá máa rògo àwọn ọmọ ẹ̀ tún jalè o ẹwà kó tilẹ̀ ta ọmọ lásán Àdìsá máa rògo ó ń yan kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ó ń ṣe àfọwọ́rá Àdìsá máa rògo àwọn ọmọ ẹ̀ tún jalè o ẹwà kó tilẹ̀ ta ọmọ lásán Àdìsá máa rògo ó ń yan kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ó ń ṣe àfọwọ́rá Àdìsá máa rògo àwọn ọmọ ẹ̀ tún jalè o ẹwà kó tilẹ̀ ta ọmọ lásán Àdìsá máa rògo ó ń yan kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ó ń ṣe àfọwọ́rá Àdìsá máa rògo àwọn ọmọ ẹ̀ tún jalè o ẹwà kó tilẹ̀ ta ọmọ lásán Àdìsá máa rògo ó ń yan kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ó ń ṣe àfọwọ́rá Àdìsá máa rògo àwọn ọmọ ẹ̀ tún jalè o ẹwà kó tilẹ̀ ta ọmọ lásán Àdìsá máa rògo ó ń yan kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ó ń ṣe àfọwọ́rá Àdìsá máa rògo àwọn ọmọ ẹ̀ tún jalè o ẹwà kó tilẹ̀ ta ọmọ lásán Àdìsá máa rògo ó ń yan kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ó ń ṣe àfọwọ́rá Àdìsá máa rògo àwọn ọmọ ẹ̀ tún jalè o ẹwà kó tilẹ̀ ta ọmọ lásán Àdìsá máa rògo. Báwo ni ibi tẹ́ lọ? Bákan náà ni o kò sí ibi tí mi ò dé mo dé ọgbà ọlọ́pàá mo lọ káàkiri ilé ìwòsàn ó dá ibi tí ò yẹ kí n dé mo débẹ̀ mo dé mọ́ṣúárì. Ọlọ́run jẹ́ ogun mọ́ṣúárì ẹ wo ẹ máa padà bọ́ta ni o ẹ láti wá ọmọ yìí rí o ẹ rọ pé wọn ò ní wájú wọn ò ní lẹ́yìn àwọn méjì tí mo gbọ́kàn lérè ẹ bá mi wá ọmọ mi o ibi táwa ti ń fún mi rè nígbà tí sọ pé orú mú nínú lẹ́kọ̀ ọmọ ìwádìí gbà ara ti ń fún mi pé kọ̀ọ̀kan máa ṣẹlẹ̀. tí ẹ ṣe sùúrù wá dákẹ́ kí lóye tó máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ò ní lákàáyé báyìí lọ ṣe ọmọ méjì ló kúrò ní ilé ìrìn àbí mẹ́ta. èmi ọmọ yẹn o tèmi lè mímọ àwọn méjì tèmi yẹn ló ṣe pàtàkì sí mi kì í ṣe àtúrà àwọn ọmọ méjèèjì. èwo ló ṣe pàtàkì sí ẹ àwọn wo ni pàtàkì ní ọmọ tó bí pàtàkì dànù gbogbo ọmọ tó bí. ọmọ tèmi ọmọ mi pàtàkì. kí ló fi pàtàkì. wọ́n pàtàkì sí ẹni tó bá pàtàkì sí yín lọ́nà tó pọ̀ tó ọ̀rọ̀ tí mo gbẹ́kẹ̀lé nìyẹn. mi ì mọ ọmọ olóríire kámẹ́sàn mi tó ń kó ká tó ń sọ ṣọ́ ó lè gbé torí tí wọ́n lè fi ṣe jáde ni. ẹ wo àwọn ọmọ ẹ̀kọ́ lọ wá ọmọ mi fún mi o tí ò bá wá ọmọ mi fún mi ẹlòmí ara ìrànú lẹ́yìn. èyí tí ẹ ṣe sùúrù gan ọlọ́run má jẹ́ ara nira àrùn lágbára ọlọ́run a máa rí wọn bóyá kẹ́ ẹ tún padà lọ àbí. sáwọn náà pè. hello. hello sir. káàsán. bank manager ló ń sọ̀rọ̀ sir. mo kàn fẹ́ advice ni lórí àwọn méjì tẹ wọ́n wá sí bank láàárọ̀ yìí. owó wo. Dámilọ́lá àti Dúpẹ́ tẹ wọ́n kọ́ wá gba 10 million naira. Dámilọ́lá àti Dúpẹ́
wọ́n lè fẹ́ lò ó pẹ́ ní àwọn cars àti àwọn containers tẹ́fẹ́ fi clear but èmi wá wò ó mo ní kí n advise nínú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe nice wa nígbé ẹ mọ̀ ẹ ní láti wà careful torí ìlú ti lè kọjá bẹ́ẹ̀ ẹ ní láti fẹ́ fáwọn nǹkan tẹ́fẹ́ kó lé lórí. Dami àti Dúpẹ́ wá sí ọ̀dọ̀ yín wọ́n wá gba 10 million kí náà ṣe rí gbà wọ́n mú check mi wá ní àbí báwo. Check. Chief Adisa even signature nǹkan wà lóye a dẹ̀ pé láti lè confirm ẹ lè instruct wa nǹkan fún if not a lè fún without your instruction. ẹ pè fóònù mi. ẹ bẹ́ẹ̀ ni sá. wọ́n dẹ̀ gbé wọn ni mo bẹ̀ ń sọ̀rọ̀ ṣé mi ni mo ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé ẹ mọ bí tẹ́ ẹ pè ṣé ẹ mọ bí tẹ́ ẹ ń bá sọ̀rọ̀. Yes sir. ẹ dẹ̀ ti sọ 10 million yẹn fún wọn. Exactly wọ́n ti gbà lọ. wọ́n ti gbà lọ. ẹ ló sà ẹjọ ṣé kò sí any problem o. ẹ̀yin kan náà wà tó gbọ́n láti ẹ̀rí wọn ná. fi wá láyà balẹ̀ lórí ọ̀rọ̀ bí ṣé àwọn ọmọ tó sọ sí pàtàkì rẹ̀ ní wọ́n lọ tẹ̀ jẹ́ kí wọ́n dẹ̀ fi signature mi sínú ẹ̀ fóònù mi tí mò ń wá àwọn náà ni wọ́n mú tó tún confirm tó ń sọ tó gbé bẹ́ẹ̀ nìkan tó ń sọ̀rọ̀ bíi tèmi. ẹ wò ẹ jẹ́ ká fọwọ́ wọlé bá yà àwọn ẹni tó jẹ́ ká wá wọn ẹ jẹ́ ká wá wọn. sọmọ pàtàkì tó lóbi rẹ̀ ṣé àwọn ọmọ pàtàkì tó lóbi rẹ̀. ọmọ ló ṣe pàtàkì báyìí. òye ti ń kọ́ mi o. ẹ má jẹ́ kó yìí kọ́ yìí. òye ń kọ́ mi o. báyìí òfin rẹ̀ sùn torí báwọn yẹn ṣe yé mi o èmi mọ̀ pé torí bàbá wọn náà ṣe kú òǹdè mo lè mọ̀ pé torí bàbá wọn ọmọ wọn fẹ́ já bàbá wọn lára kó lè mọ̀ pé ohun tóun ń ṣe ò dáa ni kì í ṣe kókó yára lè rí wọn ibi táwọn náà wà wọn máa ṣèfù bẹ́ẹ̀ wọn máa wálé tó kún wọn bá wọn máa wálé àdúrà la máa fi ràn wọn lọ́wọ́ èmi mọ̀ pé ibi tó wà kókó ò ní ṣe wọn lágbára Ọlọ́run. mi ò rọmọ tèmi mi ò gbúrò ẹ àti gbúrò tiẹ̀ ọjà wà bẹ́ẹ̀ ìgbà tí àwọn tó ní báǹkì tí wọ́n pe bàbá wọn tí wọ́n sọ wípé Dámilọ́lá àti Dúpẹ́ wọ́n wá gbowó bàbá wọn àwọn abẹ́ wọn ò dárúkọ ní ẹjọ́ ọmọ mi wọn bí ìgbúrò tèmi rárá. nígbà tó wá gbúrò ṣé ọmọ bóyá ọmọ yóò ṣe agbódegbà fún wọn. ọmọ tèmi ò ṣe bẹ́ẹ̀ mi ì ní ọmọ tó lè wùwà bẹ́ẹ̀ ọmọ mi ò lè wùwà bẹ́ẹ̀ láéláé. ẹ ṣá ọmọ tèmi náà wà kúwà ẹjú ẹ kọ èmi tí mo wá rẹ̀ pọ̀ òsùnkú kí lọ́kàn mi pẹ̀lú pọ̀ òsùnkú tí ọ̀dọ́ ní mo ti rẹ̀ lẹ́kùn yẹn wá ṣe àbùkù sí mi lára àbí ó ṣe àbùkù sí mi lára kò sí wàhálà èmi náà sunkún tèmi. sunkún kò jẹ ẹlẹ́dẹ̀ sunkún àìmọye tí sunkún kí ló fẹ́. kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ni ẹ̀ kí ló dé fúnkẹ́ ṣojú ọmọ ẹníyàwó rẹ̀ lọ èwo tó lálá gànà tó ń ṣe gànàgànà ó ṣe o. mi máa mọ bí tí màá ti rí eléyìí èyí ọkọ ló dẹ̀wò tuntun tó fi irú eléyìí ṣe mí irú eléyìí ò sí ìdílé wa kábà ní bóyá àjogún bá ní kí wọ́n ní gbogbo wọ̀nyí báyìí Fúnkẹ́ Fúnkẹ́ mọ́mí wa ẹ̀ka ọmọ ẹni kò ṣojú ọmọ ẹníyàwó rẹ̀ lọ èwo tó lálá gànà tó ń ṣe gànàgànà ó ṣe o. ọmọ ẹni kò ṣojú ọmọ ẹníyàwó rẹ̀ lọ èwo tó lálá gànà tó ń ṣe gànàgànà ó ṣe o. ọmọ ẹni kò ṣojú ọmọ ẹníyàwó rẹ̀ lọ èwo tó lálá gànà tó ń ṣe gànàgànà ó ṣe o. ṣe rí pé látìgbà tẹ́ ti dé ó kàn ń sùn ní kò jí ara àwọn injection tá a lò fún àti oògùn tí mo fún òun ló jẹ́ kí ara ẹ̀ balẹ̀ so ẹ má bẹ̀rù rárá àmọ́ Mr. Adisa a máa ní láti refer ọmọ yìí lọ sí psychiatric home. Psychiatric home ó ya wèrè mi. kò ya wèrè sá kò ń ṣe àgbo àwọn tó bá ya wèrè nìkan ló máa ń lọ sí psychiatric home but nǹkan tó ń bọ́ ọmọ yín jà ó máa ní í ṣe pẹ̀lú brains ẹ̀
and psychiatric home nìkan náà ti lè fún ní best treatment. So n tẹ́ ń sọ ní ìsinmi wípé ká gbé kúrò ń bí. Exactly. Ẹ máa ní láti gbé lọ sí psychiatric hospital. Kí ni mo kàn yìí o? Ẹ take it easy. Kò lè tó yẹn, má worry. Ibi tí máa rí fáìlì lọ, wọ́n máa fún ní best treatment ń bẹ̀. Ó dàbí, mo ti gbọ́. Kẹ́ try láti rí mi kẹ́ tó lọ.